bàtà Clarks ni mò ń wọ̀ lọ sí primary school bàtà Clarks ni mo sì máa lọ́ndà wà ní UK tó ń pè ní bàtà Clarks tó bá wọn tó ń pè ní Clarks CLASKS. The last shopping tí bàbá mi ṣe kó tó kú Marks and Spencer ló ti ṣe shopping. ẹ fẹ́ gbọ́rọ̀ ni àti kàwé ìwé tẹ́ kà kí lẹ fi ṣe ẹ kàwé à ń sọ pé kẹ́ support bàbá Kítóyè ká jẹ́ kí ìrìn àjò yẹn kó yá ẹ ń sọ pé condemn passport ẹ wá gba tèmi lọ́wọ́ mi ẹ wá gbà lọ́wọ́ mi ẹ já sáré gbọ́ látọ̀dọ̀ bùdá wa Yorùbá Freedom ká tó wá wọnú màá fi ti Kẹ́mi Bádénàkè sẹ́yìn àkọ́kọ́ lọ gbọ́n tí Káyọ̀dé mọ̀ lásọ ẹ bá wa ṣe ní kíákíá torí pé mo fẹ́ sọ̀rọ̀ tí Káyọ̀dé mọ̀ lásọ ó gbé ọ̀rọ̀ jáde lára ọ̀rọ̀ tí Káyọ̀dé mọ̀ lásọ ẹ rí intan sọ pé gbogbo ọmọ Yorùbá kọ́ ló fẹ́ Yorùbá nation o. There are many of them that sit there especially bọ̀bọ̀ tó ń pè lámọ̀tẹ́kùn yẹn Kóìkì ni mò ń jẹ́ ìwọ ni mò ń fún lésì láàrin gbogbo wọn torí mo mọ̀ àwọn tó kù dáadáa ìwọ ni mo mọ̀ dáadáa láàrin wọn mo dẹ̀ mọ̀ bí tó dúró sí